Africa Content TV. Tí a fi jí sí Ọlọ́run bẹ́ẹ̀ is over 60 years. Tí bàbá jẹ́ àmọ̀ pé àtọmọ ọdún mẹ́rìnlá làwọn ti jí sí Ọlọ́run. To be 65 years ni a fi jí sí Ọlọ́run. Kò wá síbi tán jí sí Ọlọ́run dé, ibi tó le, ibi tó dẹ̀. Àdúrà wa gbà lórí bàbá wa Sultan Olúwa sí àgbáyé. Àwọn accident oríṣi mẹ́ta kan ti ṣẹlẹ̀ sẹ́yìn. Téèyàn ó rò wípé ó yẹ kó mẹ́ẹ̀dá lọ. Wọ́n dẹ̀ jáde nínú ẹ̀ tí kankan ò ṣe wọ́n láwọn mọ́tò ráìtọ̀. Wọ́n jáde nínú ẹ̀ so gbọ́ Ọlọ́run lásìkò tó lọ́lọ́run mú ẹrú ẹ̀ lọ. Adúpẹ́ fọ́nà bó ṣe tó ayé bàbá Sultan Olúwa sí bàbá Olúwa sí àgbáyé. Gbogbo ẹ̀ ṣe rí yìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún mi. Èmi fi lè hádá nítorí ìdí eléyìí ẹni tí ó bá ṣe rere kó ló kọ́pì ẹ̀. Ẹni tí ó bá dẹ̀ ṣàbùrú kó kọ́pì ẹ̀. Bàbá ò já àfáà lásán. Philanthropist ni bàbá kò sí iye tí bàbá ò lè fi ṣàánú bàbá níye èèyàn tán rán ní hajj lọ́dọọdún tí bàbá bá pa owó láti òde tó bá ga báyìí ẹni tó bá nídìí owó náà àwọn ọmọ tètè lọ bá wọn ní if not báwọn yẹn bá ti ń wọlé lówó yẹn ọmọ jáde kò sí iye tí bàbá ò lè fi ṣàánú láyé ìsẹ́ni bàbá ò mọ̀ rántí pé ọmọ kan wọ́n ló sì ọmọ kan wọ́n ló sùn ọmọ kan wọ́n ló fẹsẹ̀ kọ wọ́n lẹ́nìkan ní Kánò bí wọ́n ó sì pín millions of naira bí wọ́n sì bàbá wa jẹ́ aláhàn tí wọ́n bá ń pèèyàn ní àyà láàrin oníwàásí akíní bàbá mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà à ń ṣèjọ́ mẹ́jọ bàbá Lamade Shina gbogbo àwọn gómìnà tí wọ́n wá ní Ankara including President Tinubu tí wọ́n ń bẹ ní ipò aṣíwájú APC ńgbà náà bàbá wa ń ṣe wá sí bàbá ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ Ankara nítorí Lamade Shina ẹ sì kọ́ ọkọ̀ sí láàrin ijọ́ mẹ́jọ afálátà kìlọ̀ gbogbo ẹ̀yin gómìnà àbúrò yìí dàrú gbogbo gómìnà wojú ara wọn bàbá Tinubu wá sọ fún mi pé ẹ sọ fún bàbá yín pé ká dàkún olóṣèlú ni wá etí ẹ̀mú yẹn làwọn èèyàn máa gbé kiri mo wá sọ sí bàbá létí ìgbà mo wí fún wọn ni bàbá wa láwùjọ tán wí náà so ẹ̀kọ́ nìyẹn fún gbogbo àwọn oníwàásí náà ṣé fearless preacher bàbá ò bẹ̀rù ẹnìkan kan bàbá ò ní kó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run mi mo wí mi ò wí nǹkan mi kò sí tí ó ṣẹlẹ̀ á mí sí wọn gan o Ọlọ́run kó bá mi sọ. Ansarudeen gangan ló ní bàbá ó ní ẹgbẹ́ bàbá tí bàbá ti jẹ́ ìmáàmù wọn ní gbogbo nọ́ọ̀tì rí kan tó wá rìtáyà sílé níbi à ń ṣe ìmáàmù bá jẹ́ pé wà sí nìkan ni wọ́n fèsì àbí Ọlọ́run kó bá ní ṣàforíjì fún wọn Ọlọ́run gbà wọ́n lẹ́rú o Ọlọ́run gbà wọ́n lẹ́rú o ṣe wọ́n ní ọmọ àlìjánná wáyé kó má ṣẹ̀ àwọn mistake kéékèèké tí bàbá ṣe àtìmí náà tó tóbi Ọlọ́run ò bá ní ṣàforíjì mọ́ wá dalẹ̀ wọn rú lẹ́yìn ó bẹ̀rẹ̀ látòrí àkọ́bí lọ́kùnrin ṣé kàbí ìwé kárí gbogbo ọmọ lóbìnrin àti lọ́kùnrin Ọlọ́run bá ní dúró tì lé wọn ìyàwó wọn tó ti lọ síwájú wọn Ọlọ́run bá ní ṣàforíjì ọmọ wọn tó ti lọ síwájú wọn Àjàsòwúrà Ọlọ́run bá ṣàforíjì ilé wa kárí gbogbo àwọn ọ̀rẹ́ bí ara tí ti lọ síwájú wọn Ọlọ́run já pàdé gbogbo nítorí eléyìí gbogbo àná ká ló mójú tẹ́sí Ọlọ́run ló mọjọ́ tí ó yá o àwọn àti bàbá ládéhùn pa first anniversary ti hajj lẹ́kọ̀ọ́ ní January nígbà tí wọ́n sọ fún mi pé gbogbo ọba yẹn la máa lè mí gángan ni màá bá wọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ̀ January ò dé bá bàbá láyé mọ́ àwa náà láti shift program yẹn dọjọ́ mi ọjọ́ rẹ̀ Ọlọ́run dúpẹ́ fún yín o assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan ẹ ṣeun bàbá a rí yín pẹ́ sà.